ẹ gbọ́ báwo ni ọ̀rọ̀ ó ṣe kan ọ̀gá Oriyomi Hamzat bàbá wọ̀ náà fi fẹ̀ lórí ìjà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn mùsùlùmí. Ní nǹkan bí ọjọ́ mélòó ni àwọn kan kóra wọn jọ pọ̀ tí wọ́n ní àwọn ń jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe program lórí TikTok. Àwọn máa ń gbé àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ mùsùlùmí wá síbẹ̀. Wọ́n máa ń béèrè ìbéèrè ní ọwọ́ wọn nípa nǹkan tó wà ní Kùránì. Bó ti rántí ìjọ kan tí wọ́n béèrè lọ́wọ́ ọ̀kan nínú àfáà kan wípé ǹjẹ́ ó tọ̀nà bí wọ́n ṣe sọ pé Muhammadu fẹ́ ọmọ ọdún 9 àfáà yẹn ló tọ̀nà. Wọ́n ní sóun náà lè bọ́ ọmọ ọdún 9 sùn. Ó ní kí ló dé tó òun lè bọ́ ọmọ ọdún 9 sùn. Ó ní lè bọ́ ọmọ ọdún 9 sùn náà. Wọ́n ní ó lè bọ́ ọmọ ọdún 9 sùn. Sínú ẹ̀ lè dùn kí wọ́n bọ́ ọmọ ẹ̀sùn lọ́mọ ọdún 9. Wọ́n ní rárá ṣùgbọ́n ó lè bọ́ ọmọ ọdún lọ́dún 9. Tó ń tẹnu ẹ̀ àwọn èèyàn tó wá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yẹn tí wọ́n bá sọ̀rọ̀ lórí TikTok wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ́kù bá kú bí ọ̀rọ̀ ṣẹ̀sìn mùsùlùmí. So àwọn yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta wá ní àwọn ẹlẹ́sìn mùsùlùmí wá jáde wípé àwọn pípù tí ń ba orúkọ ẹ̀sìn àwọn jẹ́ jù wọ́n ti ń sọ̀rọ̀ àlùfànṣá ṣẹ̀sìn àwọn jù nítorí bẹ́ẹ̀ àwọn kí wọ́n nílò kí wọ́n ṣọ́ra. Bí lára àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yẹn tó wà ní TikTok yẹn wá jáde yẹn tó wá bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ àlùfànṣá sí Ànábì Muhammadu tó bẹ̀rẹ̀ sí ṣépè fún Ànábì Muhammadu tó bẹ̀rẹ̀ sí fi Ànábì Muhammadu wéwèé kúwèé pé ọlọ́ta Ànábì Muhammadu ajá lọ́lọ́tẹ̀ èmi kọ́ mo sọ ọ́ ajá lọ́lọ́tẹ̀ pé bọ́ ọmọ ọdún 9 sùn ọmọ 6 sùn ọba ìyá sùn ọmọ sùn ó sábẹ̀rẹ̀ sí sọ kùbákùgbé ọ̀rọ̀. Ó wá tún wá sọ ìkan wá tún sọ ní wọn pé bàbá wọn náà fífi òkí sí ẹgbẹ́ Ànábì Muhammadu. Ibẹ̀ ló tún wá dárúkọ bàbá Oriyomi náà pé bàbá Oriyomi òkí sí ẹgbẹ́ Ànábì Muhammadu. Bó dẹ̀ yẹ pé wọ́n ń sọ wípé ìdí táwọn sọ bẹ́ẹ̀ ni pé ọba olúwo náà sọ wípé òun kìí ṣe gbọ́ Ọ̀rúnmìlà òun kìí ṣe gbọ́ Bàtálá. Wọ́n ní torí pé olúwo jẹ́ mùsùlùmí ó ta sí aṣáájú àtàwọn tó jẹ́ Ọ̀rúnmìlà tó jẹ́ Ògún làwọn náà sì ta sí aṣáájú ẹ̀sìn mùsùlùmí. Àwọn bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n nǹkan tó wá padà dùn èmi ni pé ibi tó ní ń fọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni wọ́n tún mú tàwọn ọmọ lẹ́yìn Kristi mọ̀ nìkan bá jáde nínú wọn. Mo gbọ́ orin yẹn ló bá ní kò mọ̀ túmọ̀ nǹkan tó ń jẹ́ Jehovah. Ó ní Ọlọ́run jẹ́ kó ń jẹ́ ọmọ Jehovah tó ń wá bẹ̀rẹ̀ sí ṣépè fún ẹni tó ń jẹ́ Jehovah. Èmi ò fẹ́ sọ iṣẹ́ ìpè direct ni ó wá bẹ̀rẹ̀ sí ṣépè fún ẹni tó ń jẹ́ Jehovah. Ó ti wá gbàgbọ́ wípé ẹnìkan ṣoṣo tó ń jẹ́ Jehovah láyé àti ọ̀run ni Ọlọ́run ọba. Orúkọ tí Ọlọ́run pè rẹ̀ ní Bíbélì ni pé òun ni Jehovah. So tí wọ́n kan ẹ̀dá Ọlọ́run kan bá wá di dánú ìgbàgbọ́ tó ní òun ṣépè fún Jehovah òun ṣépè fún Ọlọ́run tó dá ẹ̀ tó dá bàbá náà bàbá bẹ́ẹ̀ tó ní ẹ̀ tó yẹ pé gbogbo ó lè ní kó oṣù kó má jìmọ́. Ẹjọ́ ta ló ń ṣe wá lórílẹ̀‐èdè àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé ta ló bá wà débi tá a dé iná. Ẹ wá wo gbogbo wa láti wá ń ṣẹlẹ̀ yìí sí wọn kókò ṣẹlẹ̀ láàrin àwọn àgbàlagbà. Ẹ lè rí àgbàlagbà Mùsùlùmí gidi àgbà Mùsùlùmí gidi no àwọn Mùsùlùmí gidi ẹ lè rí àgbà Mùsùlùmí gidi kó wá sí social media kó wá máa sọ̀rọ̀ tako ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Ẹ dẹ̀ lè rí àgbà ẹ̀sìn Kìrìsìtẹ́nì gidi kó jáde kó wá máa tako ẹ̀sìn Mùsùlùmí. Ẹ wá lè rí onífá gidi ẹlẹ́sìn onífá gidi tó jẹ́ àgbàlagbà kó wá máa tako ẹ̀sìn kankan. Àárín àwọn ọ̀dọ́ wa ló wà. Àwọn ọ̀dọ́ tó yẹ kó yẹ pé ilé tó máa lo oko kó lọ máa kọ oko iṣu, ilé tó yẹ kó lọ kọ́ iṣẹ́ kó lọ máa kọ́ iṣẹ́, ilé tó yẹ kó lọ kàwé kó kàwé. Wọn wá rí nǹkan kan ṣe mọ́ ju pé kán máa jókòó sórí social media kán máa sọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ̀sìn mi ló dájú ẹ̀sìn ló dájú ẹ̀sìn ṣé bí orílẹ̀-èdè wa ti fẹ́ develop lélẹ̀. Gbogbo wọn wá sọ àwọn di pastors sán gangan àwọn tí mo ti ẹ̀ fi sílé tí mo mọ̀ wípé bó dijú kò lè rí nǹkan kan ẹjọ́ tó lajú kan kò ní nǹkan kan gbọ́dọ̀ tó gbọ́ wá máa dijú máa rí nǹkan kan ó ti di pastor ó ti di wọ́n ti wá pé àwọn pastor mọ̀ wọ́n náà àwọn wòlíì a máa gbọ́ prophet lágbájá tí wọ́n bá di prophet lágbájá yẹn tán àwọn máa pè ìwọ tó fi ọjọ́ ayé ẹ̀ ṣiṣẹ́ yẹn tí wo fẹ́ máa dijú rọ́ọ̀kọ́ ní onírìí kúrì yẹn àwọn máa pè kókó máa sẹ́ńdì owó sáwọn ìwọ tó wọ́n wò wípé nǹkan tó máa ń jẹ́ kéèyàn jẹ́yàn láyé kéèyàn ṣiṣẹ́ tí wo sọ kó tó fẹ́ẹ̀kì calling irọ́ kan àwọn máa pè kó sẹ́ńdì owó fáwọn láwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n ṣiṣẹ́ tó àtàrò pé àwọn ọjọ́ ọ̀la orílẹ̀-èdè àwọn advanced countries tí àwọn yẹn ṣẹ́rù pé wọ́n ṣe ṣe lélẹ́yìn. Nigeria is the second country in the world tí a gba religion jù
Nàìjíríà ló dẹ̀ bàjẹ́ bó ṣe bàjẹ́ àwọn kọ́ńtì tó gba ẹ̀sìn gan wọ́n dá jù wá lọ wọ́n ní essence of ẹ̀sìn tàgbà àwọn young youths wa tó yẹ kí wọ́n jẹ́ ògo orílẹ̀-èdè yìí wọ́n ti sọ̀rọ̀ àwọn dà àfáàrọ̀ tán àfáàrọ̀ ni gbogbo wọn kọ́ abájẹ́ máa lo orí aláǹgbá ló máa tari lórí social media wọ́n tẹ̀pẹ̀ àwọn láàfà ẹ máa gbọ́n ẹ tó bá ń tí wọ́n máa bọ̀ assalamu alaikum tó bá ń fẹ́ ìyọnú ẹ lọ́wọ́ orí akọ aláǹgbá kẹwàá mọ́ ẹyin abúlé ẹ tẹ̀pẹ̀ ẹyin láàfà tí wọ́n ti fẹ́ máa bá lọ lórílẹ̀-èdè ilé àwọn ọ̀dọ́ tó yẹ kó wúlò fọ́jọ́ lọ orílẹ̀-èdè náà àwọn náà ti babaláwo wọn kò lẹ̀kẹ́ rọ́ọ̀sọ̀rùn kiri àwọn máa fi nǹkan gbó lọ́wọ́ àwọn èèyàn gidi ọ̀dọ́ gidi tó ń jí tó ń fàárọ̀ ẹ̀ ṣiṣẹ́ ẹ̀yin àgbà tó wáyé kẹ́ sí wọn níyè pé kí ṣe bí ilé ayé ṣe fẹ́ gún lélẹ̀ ẹ̀yin náà wá ń jẹ́ ẹni wọn ṣé bí orílẹ̀-èdè wa ṣe fẹ́ tòrò lélẹ̀ gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí lérí kò ní dá fún àwọn wọn ṣépè fún ìyá ok ẹtẹ̀ ní ẹ̀ ń gbé ìjà ẹ̀sìn òun dẹ̀ ń ṣépè fún ìyẹn nìkan mo bàbá mi lágbàjì táwọn ń ṣépè fún ìyá ọlọ́ba àbí alọ́ba ní bọ̀bọ̀ lọ́nà ṣẹ́ẹ̀sìn ìbílẹ̀ yẹn wọ́n ṣépè fún ìyá wọn ṣépè fún bàbá ẹ̀ ṣẹ́ẹ̀sìn náà ló fa ìgbà ẹ̀yin àti ẹlẹ́jọ́ ní ìṣù wáyé tẹ̀wé jọ́mù sórí bàbá ẹ̀ sórí yẹ pé kò ní dáa fún yẹ kò ní dáa fún bàbá ẹ̀ ṣẹ́ẹ̀sìn náà ló fa ìgbà yẹn bàbá kan náà afá kan náà jáde ó ní ibi tó ọ̀rọ̀ ń lọ yìí tó bá náà pé kò ń gbẹ̀mí evangelist Noah bàbá ilẹ̀ ń wò yìí ó ní ibi tó ọ̀rọ̀ ń lọ yìí ó ní máa ṣe nǹkan tó yẹ kó máa jáde lẹ́nu àwọn ọmọlúwàbí nìyẹn ó ní wọ́n bú ànábì tiwa wọ́n bú bàbá tiwa wọ́n bú ànábì tiwa a ní ká sọ̀rọ̀ pé orílẹ̀-èdè ti máa dáa ìjọ tẹ̀ tí ń ṣe ẹ̀sìn yẹn kí ni ẹ̀sìn yẹn ẹ gbọ́ mi o I'm a chronic Christian oyin mo dẹ̀ believe nínú Ọlọ́run mi and I have a lot of friends tó yẹ pé they are Muslims tó yẹ pé wọ́n are devoted gidi nínú ẹ̀sìn mùsùlùmí yẹn tí mo dẹ̀ respect mo dẹ̀ ní àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi dáadáa tí wọ́n gbọ́ ifá dáadáa tí fàyẹn yé tí wọ́n dẹ̀ mú dúdú mọ́ funfun tí mo dẹ̀ respect ṣùgbọ́n èèyàn onírúurú ilé mi ò respect tẹ́fẹ́ fi ẹ̀sìn bá àwùjọ wa jẹ́ tó bá ń ṣe ẹ̀sìn yín ò ní pé kò sọ èèyàn di ọ̀tá Saudi Arabia tí ẹ̀sìn mùsùlùmí ti wá wọ́n ṣe ń ṣe ẹ̀sìn wọ́n tún rò bí kọ́ńtì wọ́n ṣe máa dáa sister tí Christianity ti wá wọ́n ṣe ń ṣe ẹ̀sìn wọ́n rò bí kọ́ńtì wọ́n ṣe máa dáa so wáyé tí a wà ní orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ pé nǹkan tó sàmúláyà wa ni pé bá ti máa bára wa jà tó bá jẹ́ Christian yẹn képe Ọlọ́run Christianity yẹn kó tún Nàìjíríà ṣe tó bá jẹ́ mùsùlùmí yẹn képe Ọlọ́run mùsùlùmí yẹn kó tún Nàìjíríà ṣe tó bá jẹ́ pé ní alábàáláyé yẹn képe Ifá yẹn kó tún Nàìjíríà ṣe ló gbogbo ẹ̀sìn tó agbára tó nídìí ẹ̀sìn yẹn ló fún ìdílé ẹ kó o fi gbé àwọn ọmọ ológun ìdílé ẹ lẹ́ga ló fún àwọn ọmọ tó bí ló sún àwùjọ ẹ àǹfààní ẹ̀sìn náà ni pé ká fi tu àwùjọ wa nínú kí ká máa fi dájà sílẹ̀ láwùjọ làwọn kan wá jáde àwọn mùsùlùmí kan wá ní kí Ọọ̀ni of Ifẹ̀ tender apology pé torí pé àwọn kan fi wé ànábì ẹjọ́ sẹ́yìn náà Ọọ̀ni of Ifẹ̀ lẹ ti gbọ́ ni ẹ wá ń dún kòkò mọ́ bàbá Ọọ̀ni ẹ ṣọ́ra yín o náà wá ní bàbá Sùlù Gàmbàrí àwọn kan ti fi bàbá ànábì wí Ọọ̀ni o ṣẹ́fẹ́ kí Sùlù Gàmbàrí wá náà Ọọ̀ni of Ifẹ̀ ni àbí Sùlù Gàmbàrí jẹ́ àkọ́bí ànábì ni ẹ ṣọ́ra yín o sọ̀rọ̀ yín àwọn ẹgbẹ́ yín wà ní China wà lamẹ́ríkà tí wọ́n ń ṣe nǹkan gidigidi yẹn ẹ̀yin wà lójú kan rún pa ẹgbẹ́ ẹ̀sìn lérí tó gbé débi kan ẹ wá Àjọmọdé lórúkọ mi jáde bá mi share fídíò yìí ẹ má jẹ́ gbàgbé láti subscribe sí YouTube channel mi Àjọmọdé TV ire ó dáa.